Àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá ní Ilé-Ifẹ̀ ti gbóríyìn fún Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì fún iṣẹ́ rere tí ó ń gbé ṣe. Ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun bí ó ti mú eléyìí wá fún wa. Àwọn ọ̀dọ́ ti gbóríyìn fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì fún iṣẹ́ takuntakun tó ń ṣe látìgbà tó ti dé orí àpèrè bàbá rẹ̀. Ọ̀kan nínú àwọn tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ nínú àwọn ọ̀dọ́ náà ni ayàwòrán Ọ̀gbẹ́ni Victor. Ó sọ wípé ọ̀pọ̀ iṣẹ́ ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè ti ṣe látìgbà tí wọ́n ti dé orí àpèrè bàbá wọn, bí ètò ṣíṣe àtúnṣe sí àwọn ibi ìṣẹ̀ǹbáyé ní Ilé-Ifẹ̀, pípèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ tó ń ti àwọn obìnrin nípa ètò ìmọ́tótó Ifẹ̀ tí wọ́n pè ní gbáfẹ̀mọ́ àti àwọn ètò ọlọ́kan-ò-jọ̀kan mìíràn, mímú ìfẹ́ àti ìṣọ̀kan gbilẹ̀ láàrin àwọn ènìyàn Ifẹ̀ tuntun. Pàápàá kò ṣàìsọ nípa èrè eléyìí tí ó ga jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà, èrè Mọ́remí Àjàsorò tí Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì ní ìran rẹ̀ tí kò sì gba àwọn ayàwòrán òkè òkun láti ṣe àgbékalẹ̀ èrè yìí, ṣùgbọ́n Ọọ̀ni Adéyẹyè lo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àgbékalẹ̀ èrè náà. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni Adéyẹyè Babátúndé Ẹniìtàn Ògúnwùsì fún àǹfààní tán fún àwa ọ̀dọ́ láti ṣe èrè tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo àtìlẹ́yìn tán fún wa nígbà tí à ń ṣe iṣẹ́ yìí lọ́wọ́. Iṣẹ́ yìí ó rílì mú ọ̀pọ̀lọpọ̀ ohun rere bá àwọn ọ̀dọ́ tó ṣiṣẹ́ lórí ẹ̀ àti Ifẹ̀ àti orílẹ̀-èdè Yorùbá ní àpapọ̀. Nítorí àwọn nǹkan kọ̀ọ̀kan tí a kojú nígbà tí à ń ṣiṣẹ́ yìí ó fi kún òye wa nípa ṣíṣe iṣẹ́ irú eléyìí àti iṣẹ́ tí ó tún máa ga ju eléyìí lọ ní ọjọ́ iwájú. Ó tẹ̀síwájú wípé iṣẹ́ èrè Mọ́remí Àjàsorò tí Ọọ̀ni gbé kalẹ̀ jẹ́ ìpèníjà fún òun látàrí bí ó ti ga tó nítorí àwọn kò ṣerú rẹ̀ rí, àti wípé ó fi ààyè ìgbanisíṣẹ́ sílẹ̀ fún àwọn ọ̀dọ́, àti wípé yóò tún jẹ́ ọ̀nà ìgbafẹ́ fún àwọn ènìyàn láti orílẹ̀-èdè mìíràn kí wọ́n lè wá wo àwọn àrà mérìírí tó fìdí kalẹ̀ sí Ilé-Ifẹ̀. A nílò láti ṣe ìṣirò bí orí ṣe máa tóbi tó, bí apá ṣe máa gùn tó, bí ẹsẹ̀ ṣe máa gùn tó, tí orí òfin ní gùn ju tán, tí apá òfin ní gùn ju tán lọ, tí orí òfin ní tóbi ju ara lọ. So àwọn nǹkan wọ̀nyí a kọ́kọ́ jókòó, a gbé gbèdéke sílẹ̀, àwọn lóríṣiríṣi. A wá pe àwọn tí ó ń jó irin mọ́rin, ìyẹn tó ń pè ní reinforcement, láti bá wa kọ́ nǹkan tó máa gbé gbogbo iṣẹ́ yìí dúró. Nígbà tó ń ṣiṣẹ́ yìí lọ, a tún nílò láti máa jókòó ká tún máa ṣe é síra pé eléyìí tí a kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ rí léléyìí o, eléyìí tí a padà wá bá yọrí sí léléyìí o, bó dẹ̀ ṣe yẹ kó rí léléyìí. So àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àdójúkọ ńlá. Ìgbà tá a tún wá gbé dé ibi, nítorí kò ìṣọwọ́ la fi máa gbé, ó ní irinṣẹ́ tí tá a fi gbé wá síbí. Ìgbà tá a tún wá gbé irin yẹn nìkan débí, a tún wá nílò láti mọ bí àkàbà ńlá tí wọ́n ń pè ní scaffold títí dé òkè pátápátá tí a fi ṣe iṣẹ́ yẹn. Àti wá gbé nǹkan dókè ń bí wàhálà ọ̀tọ̀ tún ni, àti mọ́ gbogbo àwa tá a ṣiṣẹ́ lórí ẹ̀ á pọ̀ níye, a fẹ́ tó bí 100 tàbí bí 200, nítorí a nílò láti ka àwọn bricklayer, a nílò láti ka àwọn carpenter, a nílò láti ka àwọn jórin mọ́rin, a nílò láti ka àwọn tí ó jẹ́ pé yẹ̀pẹ̀ lásán náà bá wa kó, ká tó wá ka àwọn tí ó jẹ́ pé wọ́n da wọ́bò tí a jọ fi èrè yìí tá a jọ sọ di odidi. Lákòótán, ó wá ń rọ àwọn lẹ́nu lọ́rọ̀ ní ìlú, àwọn ọba aláyé, àwọn ènìyàn jàǹkànjàǹkàn láti ní ẹ̀mí ìfẹ́ àti ìran àwọn ọ̀dọ́ lọ́wọ́ ní irú èyí tí Ọba Ẹniìtàn Ògúnwùsì ní sí àwọn ọ̀dọ́ tó sì ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Ṣògorẹ̀níkejì ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.